gangan máa sọ a wà níbi ọdún Ifá bàbá wa Olóyè Opeifa torí ọlá ní ìpínlẹ̀ Èkó màláìka kó tí bọ̀ lọ́dún máa tó dé bàbá báwo ni ṣe fi lè. Ṣe kéèyàn lè dá ṣe lórí bí mùsùlùmí ṣe ń dúpẹ́ bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì rẹ̀ ń dúpẹ́ àwa ẹlẹ́sìn ìbílẹ̀ náà àti dúpẹ́ wa dúpẹ́ pé ẹnu ọpẹ́ gbogbo wa ẹnu ọpẹ́ òkú kan láti bára náà pé gbogbo wa nílé ìṣọ́gun ọ̀nàláyò ilé iṣẹ́ yóò ní ìdàrú láti bára náà gbogbo òkè náà máa lọ ẹ̀yìn wálẹ̀ àlẹ́kàlẹ̀ tó máa wá ìgbà tó ti gòkè tó wálẹ̀ gbogbo òmìnira lápárẹ̀ wọn tó wá wọ́n nígbà àgbẹ̀wọ́gbàrẹ̀ àrìnàkórè àkòyá ibi owó tó máa bá wọn nígbà ìfowó àbàjẹ́ máa ń wá kàn fún ọ̀nà àwọ̀ ọ̀bẹ ìdáàbọ̀ ọ̀bẹ wọn náà bẹ̀rẹ̀ ṣọ́ọ̀tù wọn ní kò tún ṣe ẹ̀mí àwọn aṣọ bí ìtọ́ o àwọn ó ṣe ẹ̀mí àwọ̀ ọ̀bẹ wọn á tún lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé wọn á tún pé gbogbo onímọ̀ wọn wá gbà ẹ̀ẹ́dẹ́gbẹ́ báyìí ẹ̀ẹ́rìnàkórè àkòyá ibi owó tó máa bá yín dédé báyìí lágbára síwájú àkúlà àṣẹ èmi Olóyè Opeifa olúwo ráfò àpèsè àdìgbòkúfà wọn á kúra pé àṣẹ ìlú. ẹ ṣe sà àwọn kan wọn máa sọ pé onífá tó bá ń borí lè báyọ̀ léṣẹ́ wò ṣé àwọn tó bá ń wọ́kọ ló ń wá wọ́rò ló ń wá kíni sí ayé wọn yíra ṣé ẹ̀yìn ìgbà òkìrì lẹ́yìn máa ń kọ̀kọ̀. wọ́n bí ẹ̀yẹ̀ mi ṣe gbogbo owó nìkan ló lè bí ọ̀nà kéèyàn fẹ́ ṣe bàṣẹ tó fẹ́ ṣẹ̀yọ̀ ní bọ́kọ àti aya bá já ń jà àwa lè ṣe kí tó ti so pọ̀ léèyàn kan fẹ́ dàrú àwa ṣe kí á tún ṣe láti lè kí ìfẹ́ yẹn wà kalẹ̀ ẹni wá tó ń bẹ lọ́wọ́ ọmọ tó bá lọ́dọ̀ ní à á béèrè sí bóyá òrìṣà kan ní ẹ̀kọ́ kan bóyá Ọ̀ṣun àbí bóyá ẹgbẹ́ ìlú ẹ̀kọ́ kan à á béèrè kan tó bá yẹ kó ń dà láàmú àbí yóò dùn ìdílé mi bá ti ṣe nǹkan ìjọba kó ní kó wá dúpẹ́ ìgbàlọ́ lọ adẹ̀ ti ṣe fọ́kùnrin à ń ṣe fọ́kùnrin à ń ṣe fọ́kùnrin à ń ṣe bàbà wọ́n dẹ̀ wá dúpẹ́ lórí àwọn kọ́sọ́mà tó pọ̀ ní London Báyọ̀ ní London mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìgbìmọ̀ mi wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ayọ̀ nílé ọmọ ìgbà tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lágbára náà gbogbo tí wọ́n ti ṣe ń jọgbọ́n aláyọ̀ ní ọ̀dọ̀ lágbára náà gbogbo náà máa lọ Opeifa national health and panel nípàdé ọ̀hún àtẹnumọ́ wọn ti sọ àtẹnumọ́ wọn ti sọ ìwádìí pẹ̀lú ọ̀hún àwọn ọlọ́pàá Nàìjíríà ọkọ̀ ọba àti ọba kò ṣàwọn lẹ́sẹ̀ ọ̀hún ọkọ̀ òní pèsè mọ́ ọ lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ wọn ọkọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn àdúgbò wọn ti pèsè àwọn aláyọ̀ òní lọ́wọ́ abolúlé àdúgbò àbẹ̀wò àyàwòsàn bó ṣe máa rí láti bá rẹ̀ lọ́wọ́ àti àgbẹ̀ àṣẹ lọ́wọ́. ṣé máa ń wọ àìsàn yìí wọ́n pè ní èjì jẹ́gbọ́n òun ló máa ń pè ní olóríà jẹ́gbọ́n àìsàn olóríà òun ló ní èjì yàtọ̀ sí ẹ̀gbẹ́ òun ló ń pè ní èjì lọ́pọ̀ tí agbára Ọlọ́run lágbára Ọlọ́run tó kù tó tí ó tó rọ̀. ẹ sọ fún ọ̀nà báyìí fáwọn olólùfẹ́. ẹni tó bá fẹ́ pè tó pọ̀ lórí mẹ́rin àgbáláyé ó pè nọ́mbà MTN ó ètò 5454. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ẹ̀yin olólùfẹ́ Opeifa ìpàdé wa jíjọ ìyànjọ tí wọ́n bá fẹ́ dọ́dọ̀ Opeifa báwo ló ń ṣe máa débẹ̀. ẹni bá pọ̀ láti Èkó tó pọ̀ láti Abẹ́òkúta tó bọ́lẹ̀ ní community bus stop tó gbé ọ̀kadà kó lòun lọ sí ráfò òkú tó bá ti ráfò òkú yẹn kó lòun lọ sí ọ̀dọ̀ Opeifa olùkó ráfò ìṣẹ̀lẹ̀ ọjọ́ òmọdé rẹ̀ wọ́n láwọn lé sí nọ́mbà 10. ẹ ṣe lọ sàyẹ̀wò ẹ fẹ́ fún wa a máa lè ṣe